Mo kí yín, ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. A kú ìgbáyé o. Èmi tí yín ní tòótọ́, Àìtàlẹ̀ Abíamọ. Ẹ káàbọ̀ sí tips ní abala parenting tools. Tip tí mo wá fún wa lénìí ni is fún àwọn lone parents, single parents. Whether single parent as a dad or single parent as a match. In as much as tó jẹ́ pé ẹ̀yin ni bàbá, ẹ̀yin lè ń ṣiṣẹ́ èèyàn méjì gẹ́gẹ́ bí bàbá àti ìyá, gẹ́gẹ́ bí ìyá àti bàbá as a lone parent. Tip tí mo fẹ́ fún wa náà ni pé ṣé ẹ mọ̀ pé níwọ̀n ìgbà tó jẹ́ pé àwa nìkan là ń ṣiṣẹ́ èèyàn méjì, ojú méjì wa ló ń ṣiṣẹ́ mẹ́rin, ọwọ́ méjì wa ló ń ṣiṣẹ́ ọwọ́ mẹ́rin. Parenting can be quite demanding and stressful. So báwo la ṣe lè cope? Mo fẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn resources àti support wà available fún wa láti lò láti support parenting wa, especially títà ọmọ wa. A good support system is the school. Ṣé rí ilé ìwé àwọn ọmọ ó ṣe pàtàkì fún yín. Ẹ lè lo ilé ìwé àwọn ọmọ as a support system. Kí ni nǹkan tí mò ń sọ? Tẹ́ bá lọ sí ilé ìwé àwọn ọmọ yín, ẹ jẹ́ kó understand bóyá primary or secondary. Ẹ jẹ́ kó understand pé lone parent ni. Tẹ́ bá sọ fún wọn pé lone parent ni, ẹ gba code of conduct wọn. Code of conduct school ló máa dàbí backbone fún yín. Á dúró bí backbone. Ó mì pé unlike a couple or family setup tí bàbá àti ìyá wà, àti ìyá tàbí bàbá, ẹ̀yin ni the commander-in-chief of the armed forces of the house. But second in command yín fún support will be the school. So ẹ̀yin àti school ẹ ní láti wà on the same page, especially with respect to acceptable behavior, code of conduct, as well as consequences and reward. Ẹ máa ní láti familiarize ara yín pẹ̀lú behavior code of conduct to school. Based on that, òun ló máa dàbí blueprint fún yín. Ẹ mú wálé, ẹ fi titi yín kún. So tí nǹkan bá ti ẹ̀dẹ̀yìn àtàwọn ọmọ yín pọ̀, ẹ bí wọ́n kí ni rule ní school? Nígbà tẹ́yìn náà ti nílé, ó wà, a ní nǹkan tó fara pẹ́ nínú ilé. So táwọn náà bá tiẹ̀ ti mọ̀ pé àti ẹ̀yin àti school àwọn ẹjọ́ wà on the same page, kò ní sí ìyọnu. Torí wọ́n ti mọ̀ pé táwọn bá ti ṣe nǹkan school máa pè yín. Tẹ́ bá dẹ̀ ti rí nǹkan tó rú yín lójú, ẹ má dúró de parent teacher meeting o. Ọmọ yín bá ti ṣe nǹkan, ẹ sọ mo máa lọ sọ fún principal o. Kò sẹ́ni tó máa lọ fẹ́ kẹ́ ẹ sọ fún principal, tàbí kẹ́ ẹ ní mo máa lọ sọ fún teacher o. Ẹ ti gbà náà ojú ẹ̀ nìyẹn. Yàtọ̀ sẹ́yìn, ó bẹ̀rù principal, ó bẹ̀rù teacher, then kò tiẹ̀ ní fẹ́ kó débẹ̀ yẹn. Tẹ́ bá dẹ̀ tún wá lọ sọ fáwọn iléèwé, ẹ rí pé wọ́n máa support yín, wọ́n máa bá yín mójútó àwọn ọmọ yín dáadáa. Ẹ mọ̀ pé ọmọ dáadáa ni o, ṣùgbọ́n ẹ máa appreciate tó bá tó bá yín mójútó dáadáa. Wọ́n á fún yín ní consideration láàrin yẹn. Ìyẹn kan Ọlọ́run púpọ̀. Ṣé ẹ mọ̀ pé bùkátà kìràkìtà ẹ̀yin nìkan lẹ̀ ń ṣe? So ẹ máa ní láti wá àyè láti tọ́jú ara yín. Kí ni nǹkan tí mò ń sọ? Ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó máa ẹ ṣáà mọ̀ kẹ́ tó dọ́lọ́mọ nígbà tẹ́ wà ní sísí, nígbà tẹ́ wà ẹ ṣáà láwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ máa ń ṣe. Because lọ́pọ̀ ìgbà tá a bá ti bímọ, a máa ń lose ourselves. A máa ń lose who we are, what we like doing. So tá a bá ti attend sáwọn ọmọ tán, ẹ ní láti create a me time. Kí ni me time ọ̀hún?
nǹkan tẹ́ fẹ́ràn láti máa ṣe tí kò ní pa àwọn ọmọ lára, tí kò ní pẹ̀yìn náà lára. Bóyá like láti máa wo films, ẹ gbé films yín sí ẹ wò ó. Bóyá like láti máa gbọ́ music, ẹ gbé music yín sí ẹ gbọ́. Bóyá like láti máa kàwé, ẹ gbé ìwé yín ẹ kà ẹ mọ̀. Bóyá like aṣọ Bella Naija, aṣọ ẹbí Bella, ẹ lọ ẹ wò àwọn styles tó ń rìn. Anything tó bá ṣáà ti máa múnú yín dùn, tí ò dẹ̀ nípa àwọn ọmọ lára, tó jẹ́ pé ìrọ̀rùn eku ìrọ̀rùn ẹyẹ òun ló máa jẹ́, òun kẹ́ máa bá mi ṣe. Ẹ bá mi máa ṣe, ẹ bá mi máa ṣe so that ẹ mọ orúkọ ìyá tínú ẹ̀ bá dùn, bàbá tínú ẹ̀ bá dùn, inú àwọn ọmọ ẹ̀ máa dùn. Bó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin nìkan náà lẹ́ ń ṣe, yes, ẹ ṣì lè provide a home, a peaceful home, a loving home, a safe environment fún ẹ̀yin àtàwọn ọmọ yín, níbi tọ́kọ yín ti máa balẹ̀, tó jẹ́ pé gbogbo wàhálà ìta ẹ gbé síta. Tẹ́ bá ti wọnú ní báyìí, ẹ mọ̀ pé ẹ ti débi tọ́kọ yín ti balẹ̀, ẹ ti débi táyọ̀ yín wà. So hint tí mo ní kí n fún wa nìyẹn. As lone parent, your support system, you have the school. Your best bet is the school. And make sure pé ẹ wà on the same page with the school. Ìyẹn máa keep àwọn ọmọ yín in check. Bóyá primary ni, bóyá secondary ni, láti ní okay, fẹ́ dá mi lóhùn, mo bọ̀ wá rí teacher. Tó bá dẹ̀ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ sọ fún teacher, ẹ sọ so that ìbẹ̀rù yẹn á lè wà ńbẹ̀, so that ọjọ́ mi nǹkan tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ sọ, tó bá ti mọ̀ pé àgbà tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ sọ, ẹ sọ ìyẹn ó máa gba ní ojú ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ ọmọ secondary school, ẹ sọ máa lọ sọ fún teacher ẹ, máa lọ sọ fún principal ẹ, kódà tẹ́ bá tiẹ̀ tí wàá fẹ́ ṣe fún ẹ lọ sílé ìwé ẹ mọ̀ kẹ́ ẹ lọ yọjú wò ó kó rí kò mọ́ bíbọ̀ kò mọ̀ bóyá ẹ dọ́dọ̀ principal, kò mọ̀ bóyá ẹ dọ́dọ̀ teacher. Ìbẹ̀rù bójú yẹn máa wà ń bẹ̀, ẹ ti kápá ẹ̀ nìyẹn, ẹ ti sèrọ̀ nìyẹn. Kẹ́yìn náà kẹ́ ẹ dẹ̀ wá àyè, kẹ́ ẹ máa ṣe ohun tó máa dùn yín nínú, kẹ́ ẹ wá àyè fara yín, ẹ mọ orúkọ bẹ́ẹ̀ yẹn. Little things, kì í ṣe dandan nǹkan tó láriwo lọ, kì í ṣe dandan nǹkan tó lọ wọ́n lọ. Ó lè jẹ́ pé bóyá kẹ́ ẹ sóúnjẹ, kẹ́kọ̀ọ́ mọ́mọ́ sí fún ara yín, èyí o mo fẹ́ gírísì ẹ̀mí mi o, ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọjọ́ mélòó la máa lò láyé tá à ń wẹ̀wù rin? Nǹkan tó yẹ bá jẹ láyé máa gbé fò náà. Moreover, okun inú báyìí la fi ń gbé tìta. Ẹ bá mi tọ́jú ara yín, ẹ dẹ̀ bá mi make good use of your support system, which is the school, because of the peculiarity of this case and circumstance. Ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn? Àjẹmí wọn tip tí mo mú wá fún wa kò jù báyìí lọ, ó ń ṣiṣẹ́ o, ẹ try ẹ o, ajẹ́bí ìtọ́ni o, àjẹmí wọn, àkó ètò.